Yorùbá movie actress Iyabo Oko ni a gbọ́ wípé ó jáde láyé ní àárọ̀ òní. Ẹ tún káàbọ̀ sí Sunmi Crown TV ní abala wa amúlùdùn. Abala amúlùdùn láti máa sọ ìbúṣe ọ̀nà Yorùbá movie industry àti entertainment industry lápapọ̀. Ká tó tẹ̀síwájú, ẹ bá fún fídíò ní thumbs up like, kí ẹ lọ sínú comment section láti kọ RIP kí ẹ gbàdúrà fún ìyá ẹ̀ kí Ọlọ́run bá kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ oore. Ẹ dẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún Sunmi Crown TV. Yorùbá movie actress tí gbogbo èèyàn mọ̀ sí Iyabo Oko tí orúkọ wọn jẹ́ Sidikat Odúkànwú ní gbogbo àwọn èèyàn tí ń kọ RIP ránṣẹ́ sí báyìí. Ẹ lọ sínú comment section láti kọ RIP fún ìyá ẹ̀ kí ẹ gbàdúrà fún ìyá ẹ̀ kí Ọlọ́run bá kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ oore. Ní ọ̀sán òní tí ń ṣe ọjọ́ Wednesday June 29 ọdún 2023 òní Yorùbá movie actress Iyabo Oko ti jáde ní ayé. Yorùbá movie actress ni a gbọ́ wípé ọmọ wọn lọ sórí social media handle lórí Instagram láti kọ wípé ìyá àwọn ti jáde ní ayé. Ó wá mú kí gba àwọn olóṣèré gbogbo àwọn actor pàpàtà láti máa kọ RIP sí orí àwọn page wọn. Ẹ wá bá a ṣe tẹ́ bá ń wo Sunmi Crown TV tó bá tún dìgbà kan náà á tún máa mú nǹkan mìíràn sọ fún Sunmi Crown TV.